ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá kó má tiẹ̀ kú o ká bá ṣàna ṣe dáadáa. ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá ìlú Òrúgbó Ìdó la wà lónìí. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi, alákàsù èdè. Àwọn ṣe àlàyé nípa ọ̀kan pàtàkì lára ìlú tí ọjọ́ rẹ̀ ti pẹ́ tí a sì kíyèsí pé púpọ̀ èèyàn ni ò mọ̀ nípa ìlú yìí fún ìdí kan tàbí èkejì. Ìlú wo ni ìlú Òrúgbó Ìdó? Irú èèyàn wo gan ni àwọn tí ń joyè Ọlọ́fin Àjàyè ti Òrúgbó Ìdó yìí? Ọba Ọlọ́fin Àjàyè ti Òrúgbó Ìdó tó wà lórí àpèrè báyìí eyín ọba Adéwálé Àdó. Irú èèyàn wo gan ni wọ́n jẹ́? Ẹ máa bá wa ká lọ. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá kó má tiẹ̀ kú o ká bá ṣàna ṣe dáadáa. Bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá. Ọba Adéwálé Mùṣáfàù Àdó Ọlọ́fin Àjàyè Òrúgbó Ìdó Olùsì ẹ̀kejì. Ẹ káàbọ̀. Ìlú òní tú lásìkò ní ìràṣẹ Ìdòmàrè. Tí a bá ń kà á ní ẹni èjì ó tó ọdún kẹrin tí ẹ̀gbọ́n rí àpèrè. Ọdún kan àti oṣù mẹ́rin. Ọdún kan àti oṣù mẹ́rin. Bẹ́ẹ̀ ni àṣẹ̀gbẹ̀mí lóṣù karùn-ún báyìí ni 26th of April. Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin. Bẹ́ẹ̀ ni 2019. Mo gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba Ọlọ́fin Àjàyè Òrúgbó Ìdó. Ẹ ṣeun. Kí a tó wá máa lọ lọ́dọ̀ tìyín ẹ jẹ́ kí á kí àwọn olóyè iṣẹ́ mọ̀ wípé ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ẹ̀yin ò kì í fi apá kan fún. Bẹ́ẹ̀. Tí a bá sì ń sọ wípé ìlú ń tò lórí ọba tí a ò bá ní tara wa jẹ iṣẹ́ ọba nìkan kọ́. Bẹ́ẹ̀. Wọ́n ní àwọn tí wọ́n jọ ń gbé tí fi ń gbéra lẹ̀ pẹ́yọ ẹnìkan bá gbé ó ní gbèdéke ibi tó lè gbéra lẹ̀ dé. Wọ́n bá ṣe páwọn tí wọ́n jọ wà papọ̀ lẹ́yìn pé bẹ́ẹ̀ ni ó ṣe ń gbé làwọn yóò ń fà á lẹ̀ àbí kí lẹ́ni mo sọ bàbá wa. Kò sí lọ́mẹ̀ òótọ́ lẹ sọ. Nítorí náà jẹ́ kí á kí àwọn olóyè náà. Ẹ bá wa dárúkọ yín kẹ́ ẹ lè ṣe àfihàn àwọn olóyè yòókù. Orúkọ mi ni Ṣìfù Núrénì Ìgbìyàsù Àrú ọ̀fọ̀ Òrúgbó Ìdó. Ṣé o bàbá wa? Bàbá wa. Ní ẹgbẹ́ tèmi bí àwọn ni Ọ̀túnba Mátọ̀mí láti ìlú Òrúgbó. Ní ẹgbẹ́ mi ní ọ̀run yẹn àwọn ni Gbọ́báṣèlú ọ̀fọ̀ Òrúgbó Ṣètò Àlíù. Àwọn ni Gbọ́báṣèlú ọ̀fọ̀ Òrúgbó. Àwọn ìyá wa ni ìyá àfẹ́ wa. Ní tí wọ́n jẹ ìyá alájẹ ní Ajébọ̀wálé market. Ọjà Ajébọ̀wálé. Ìyá alájẹ. Ògbìn ẹgbẹ́ ọ̀dọ́ yín bẹ̀ yẹn àwọn ní Erélú. Àwọn ní Erélú lédì Òrúgbó Ìdó. Ẹ káàbọ̀. Ìyálọ́jà wa nìyẹn. Ìyálọ́jà Òrúgbó Ìdó. Àwọn nìyẹn. Bàbá ọlọ́jà tìlú Òrúgbó Ìdó. Àwọn nìyẹn. Ẹ ṣeun. Àdúpẹ́ a kí gbogbo ẹ̀yin olóyè náà ẹ kú akitiyan kí ìlú lè dára ìlú ò ní tú láṣẹ Ìdòmàrè. Mo wá padà dé ọ̀dọ̀ bàbá wa. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìlú Òrúgbó Ìdó ìlú Òrúgbó Ìdó yìí ẹ jẹ́ ká mọ̀ nípa ìlú yìí gan. Ẹ ṣe ìyá wa Òrúgbó Ìdó gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ibi tí àwọn baba ńlá baba wa tí wọ́n dó sí òun ló ń jẹ́ Ìdó Òrúgbó Ìdó. Òrúgbó Ìdó jẹ́ ìlú tó ti wà tipẹ́tipẹ́ tí ó dẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní tó jẹ́ àwọn ọmọ Òrúgbó Ìdó tí a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn. Ṣùgbọ́n bí Òrúgbó Ìdó ṣe jẹ́ oríṣiríṣi nǹkan ló wà ní ìlú wa ní ibi
tí ẹ wá yìí ìlú tó kéré torúkọ ẹ̀ tóbi ni ìlú tó tóbi torúkọ ẹ̀ tó kéré ni Òrúgbó Ìdó ṣùgbọ́n ìlú tí ó fi àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà tó fi wọ́n láyà balẹ̀ ni. èrò púpọ̀ tí a bá wá ń kà ní ení èjì ó tó ọdún kelòó tá a lè sọ wípé wọ́n tẹ ìlú náà dùn. ó ta díẹ̀ báyìí o tí a bá lè sọ ní Yorùbá bá lè sọ ní Gẹ̀ẹ́sì díẹ̀ ó ti lé almost 400 years. It's an ancient town. Irinwó ọdún ẹ ṣe tí ìlú yìí tí wọ́n ti tẹ ìlú Ìdó. Àwọn ọmọ Ọlọ́fin Ògúnsímiró tẹ́ bá wo láti Ilé Ifẹ̀ wá àwa náà ṣà nípa láti ọ̀nà ọbẹ̀ títí tàfi dé ìlú ibi tí ẹ ti wá bá wa ní àlejò yìí òun ni ẹ bẹ̀rẹ̀ pé gbogbo wa náà la kọ ìtàn ara wa bákan méjì mẹ́ta bẹ́ẹ̀ náà ni a tún fi ara kọ́ sí Ìjẹ̀bú Òde tàfi dé ibi àwọn ẹ̀ka méjì ló wà níbí Ìjẹ̀bú wà níbí Àwórì wà níbí tí ẹ bá dẹ̀ rí àwọn tó jẹ́ Ìjẹ̀bú wọ́n pọ̀ nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe níbí iṣẹ́ ẹja àtẹ̀dò ni wọ́n ní apá ọwọ́ apá ọ̀tún mi rírà odò á wà ńbẹ̀ ìyẹn náà ṣe máa ń pè wọ́n ní ọmọ Ọlọ́fin Àjàyè ọmọ afẹjayẹja ọmọ ayẹja tó ń faṣọ àlárì lúwọ́ so bí a ṣe ti bá wá nìyẹn. tí a bá wá ń kà ní ení èjì bíi Ọlọ́fin Àjàyè mélòó ló ti jẹ ní ìlú yìí. ó ṣe díẹ̀ náà èmi ni ẹlẹ́ẹ̀kejì ní Olúsì àti orí baálẹ̀ láti bẹ̀rẹ̀ tó fi ń lọ títí tó fi dé orí Ọlọ́badé 1983 nígbà ayé Ìgbàjà Kàndé ni wọ́n gẹ́sẹ̀ tiwa gẹ́gẹ́ bí ọba ṣùgbọ́n a ti ń bá wọn ń ṣe pọ̀ ní Ìjẹ̀bú Òde gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ ìtàn tá a bá nílẹ̀ nítorí tí wọ́n máa ṣèpàdé ní Ìjẹ̀bú Òde àwọn ọba wa níbà máa ń lọ sí Ìjẹ̀bú Òde láti lọ bá wọn ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́balọ́ba tí ó wà. ó túmọ̀ sí wípé abẹ́ Ìjẹ̀bú Òde báyìí ò ní ìlú yìí wà. láti lè pẹ̀pẹ̀ ẹ̀mọ̀ títí dé fàdé yìí ìgbà tí Èkó ní 1967 tí wọ́n dá Èkó lẹ̀ ni ó di pé wọ́n á padà pa sí Lagos State ìdíyẹ nísìn gbogbo wa àṣà ẹ̀ tẹ bá kúrò bẹ́ ṣe ń bọ̀ sí tẹ bá máa dé Àgbọ̀wá gbọ́jẹ̀bú lẹ́nu wọn tẹ bá máa dé Ìmọ̀ta gbọ́jẹ̀bú lẹ́nu wọn tẹ bá máa tún dé Ìkòròdú gbọ́jẹ̀bú lẹ́nu wọn àgàgà kẹ wá lọ sí Ṣómólú Bàrígà gbogbo nǹkan tẹ máa bá ń bẹ̀ Ìjẹ̀bú ni títí dé Kétu máa lọ bẹ́ẹ̀ ní ayé ìgbà the colonial masters àwọn ni gbogbo bí gbogbo abáṣejọ wà ní ẹ̀ka ìjọ ń ṣe papọ̀ gẹ́gẹ́ bí Ìjẹ̀bú. kí àwòṣe mọ̀ wípé ìlú kọ̀ọ̀kan ló máa ń ní iṣẹ́ abínibí tiẹ̀. bẹ́ẹ̀ni. kí ni yàtọ̀ sí ẹja tí ẹ ti mẹ́nubà nínú oríkì ìlú yìí kí ni nǹkan ní ìtọ́jú jẹ́ iṣẹ́ àmọ̀mọ̀lú yìí. oko ni. iṣẹ́ àgbẹ̀. iṣẹ́ àgbẹ̀ ni pé pẹ̀lú nǹkan tẹ́fi kọ́ wa léèwé gbà yẹn iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni ò ṣiṣẹ́ a máa jalè. kábíyèsí ẹlẹ́yìn láì sí ọkọ́ àti àdá kò ì pé o
kò ì pé o. Kábíyèsí o. Ẹ ṣeun. Báwo wá ni ọ̀gbìn ń ṣe rí ní ìlú yìí? Ṣé ọ̀gbìn kéékèèké ni àbí àwọn àgbẹ̀ aládàá-ńlá náà wà ń bí? Bá ṣe ní kéékèèké náà la ní àdá-ńlá. Ìlú Òrùgbò jẹ́ ibi tó gbàlejò láyé gan. Nínú ìtàn wa ni a ti rí pé àwọn tí ó wà ní tó yí wa po wọ́n jẹ́ àwọn retired police of soldier, àwọn Ìsókó, àwọn Ìròbò wọ́n wà bí. Àwọn ni àwọn bàbá wa ń lò láti máa ṣiṣẹ́ oko. Níbi tẹ bá ṣe ń bá lọ àádárúkọ àwọn àdúgbò kọ̀ọ̀kan fún yín. Àdúgbò yẹn jẹ́ àpẹẹrẹ bí a ṣe kó èèyàn mọ́ra ní àárín ìlú yìí. Lára wọn ni àgọ́ Haúsá. Nínú ìlú yìí náà. Bẹ́ẹ̀ ni àgọ́ Haúsá ṣe wọ́n pé Haúsá tí ẹ dárúkọ yẹn tí ó jáde láàárín ẹ̀yẹn kì í ṣe èdè Yorùbá. Ó kọ àwọn bàbá tèmi oko Dógóńdágì ni. Dógóńdágì kẹ̀dẹ̀rẹ́ kì í ṣe èdè Yorùbá tó ti yẹ yín sìn. Ṣùgbọ́n láyé ìgbà yẹn àwọn tó wà ní àgbà Haúsá àti àwa àjọ ń ṣe pọ̀ ni nítorí pé a fi àgbà àlejò lọ́dọ̀. Àwọn ló gbọ́n máa ń ṣiṣẹ́ oko, àwọn Ìsókó, Ìsòbò, Ìjọ sí kọ̀ọ̀kan wọn tí a ṣàgbà láyè. Gẹ́gẹ́ bí àfikún ṣe mọ̀ pé gómìnà kan nínú Nàìjíríà wa yìí tó jẹ́ ọmọ Delta ní Bayelsa, ó jẹ́ ọmọ ẹgbẹ́ títí èmi tí mo bá yín sọ̀rọ̀ nínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ níjẹ̀bú, Seriaki Dixon. Ìyá tó bí lọ́mọ ọmọọba Fìdípọ̀tẹ̀ níjẹ̀bú Òde ni. Tẹ́bá dẹ̀ rí ọmọ sọ pé èèyàn ọmọọba Fìdípọ̀tẹ̀ àwọn ọmọọba Àjàsí ni. Fìdípọ̀tẹ̀ Fẹ̀sọ̀gbádé. So gbogbo àwọn yìí náà ni a ti jọ, ṣùgbọ́n àwọn tí mo dárúkọ àwọn tí mo sọ pé àgọ́ Haúsá yìí, àgọ́ Ìjẹ̀ṣà ó tún wà mẹ́ẹ̀ náà. Àwọn ti Ìjẹ̀ṣà náà ló sẹ́tù náà pàgọ́ sí ibẹ̀. Òun ló wá bí ibẹ̀ ẹgbẹ́ Ìjẹ̀ṣà. Tẹ̀bá ti kó ní Ìjẹ̀ṣà lẹ́bá sí Ajébọ̀wálé, ìyẹn ni ọjà tí gbogbo wọn jọ dájọ́ nọ́mbà yẹn. Ajébọ̀wálé kẹ̀dẹ̀rí gẹ́gẹ́ bí ìtàn ó pẹ̀lú ọjà méjì tó jẹ́ pàtàkì láyé àtijọ́, ọjà Ajébọ̀ àtọjà Ìjìnrìn. Wọ́n rántí pé Òbé fi kọrin nígbà yẹn pé ọjà ọkọ̀ọ̀kan oríjì ẹgbẹẹgbẹ̀rún ẹ̀ á lọ ẹ̀wọ̀n. So nǹkan tí ìlú yìí bí mọ́ra nìyẹn. Ẹ ṣeun. Níbi tí ẹ mọ́rọ̀ dé òun náà ní kẹ́tí ni màá ti mú ìbéèrè torí bá a ṣe ń bọ̀ àti ya ọjà Ìjìnrìn Ajébọ̀ àti ti láǹfààní láti rí àti wá gbọ́ wípé ọjà ọ̀hún gan ti wà láti ọdún 1932. Bẹ́ẹ̀ni. Wọ́n wá ṣàlàyé pé àsìkò kan wà tí ọjà ọ̀hún ti tú. Kí ni nǹkan tí ó mú yín nífẹ̀ẹ́ sí ọjà tí ẹ fi ronú sísọ díẹ̀? Ṣé rí ọjà Ajébọ̀wálé tí ẹ sọ, tí ọjà bá wà nílùú ó máa jẹ́ kí ìlú gbòòrò. Ìyẹn ọ̀pọ̀ àkọ́kọ́. Ẹ lọ wo gbogbo ìlú tí ọjà ńláńlá bá wà ó máa jẹ́ kí èrò kí ó wà bẹ́ẹ̀. Àti pé nǹkan tí àwọn bàbá wa tí wọ́n ṣe nígbà yẹn ni a ti rò pé ó yẹ ká jí ọjà yìí padà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ kó ṣeé ṣe. Láàárín ọdún kan tí èmi débẹ̀ ni mo tún ọjà yẹn kọ́. Tí ẹ bá débí ní ọdún méjì sẹ́yìn, oko ló wà ńbẹ̀.
kò sójú àlà bí tẹ́lẹ̀ dúró sí kò sí bóyá bí I think bóyá bí 1969 ni wọ́n ti ná bẹ̀yẹn gbẹ̀yìn bóyá mo wà lọ́mọ ọdún márùn-ún báyìí ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run ti ọwọ́ wa láti fi jí ọjà náà padà kì í ṣe mímọ̀ ṣe wa nítorí àánú Ọlọ́run àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn olóyè ìlú yìí tó jẹ́ kí kó ṣeé ṣe. ẹ ṣeun torí inú mi dùn fún àlàyé tẹ́ ẹ ṣe yàtọ̀ sí ọjà yìí ẹ tún wá kí ni àwọn nǹkan tí ẹ tún ti ṣe níṣe tí ẹ dé orí àpèrè àbí àwọn nǹkan tí ẹ ti dáwọ́lé fún ìlọsíwájú ìlú yìí. ọjà tí ẹ ń wò yẹn yàtọ̀ sí ọjà tí ẹ ń wò yẹn jẹ́ níbi tí ẹ jókòó sí ẹ rí bọ́ ìdàbẹ́ ni pé wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ nínú ẹ̀ wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ náà ara àwọn ìgbésẹ̀ tí mo gbé ìyẹn ọjà sọ́ọ̀lì inú ààfin tí a wà ẹni tó kọ́ ààfin yìí ó kọ́ ní 1978 M.A. Ògún lórúkọ bàbá tí ó kọ́ ààfin 1978 bẹ́ẹ̀ ni ìyẹn ni wọ́n pè wọ́n ní àwọn ní life patron ní Island Club ní Lagos wọ́n dẹ̀ ní ibi tí wọ́n pè ní Rendezvous Hotel ní Marina lẹ́kọ̀ọ́ Ọlọ́run kẹ́ wọn púpọ̀ àmọ́yà àwọn ọmọ ìlú yìí náà tí Ọlọ́run kẹ́ nígbà tí mo wò pé bàbá wa ló gbélé ilẹ̀ ká má jẹ́ kó parun tàbá filẹ̀ awólẹ̀ ìyẹn la ṣe ní ká fi ọwọ́ sí lára ká túnṣe a lè dúpẹ́ fọ́lọ́run pé láàrin ọdún kan tí a débẹ̀ àtúnṣe ẹni nǹkan tí tó fojú rí ni bó tẹ̀ jẹ́ pé àwọn ọba àga wa àṣẹ̀ṣẹ̀ ń tó bọ̀ díẹ̀díẹ̀ ni wọ́n á débẹ̀ níjọ́ kan bàmí ìjọba tún máa padà wá bí ẹ̀ tún ti rí pé àtútù yàtọ̀ sí bó ṣe wà wọ́n dẹ̀ tún sí lára àwọn nǹkan tó tún wà níbà yìí náà tí mo tún ṣe náà ní ojú olúwẹ̀rí wọ́n máa mú yín débẹ̀ torí èmi nígbàgbọ́ púpọ̀ nínú ìṣẹ̀ṣe mùsùlùmí ni mí o ṣùgbọ́n mo mọ̀ pé mo gbàgbọ́ púpọ̀ nípa ìṣẹ̀ṣe torí wọn kì í kó hàn parọ́ díẹ̀ ṣùgbọ́n bíbélì tá a bá gbé dání a lè sọ pé Jésù tàbá lè gbé kúrò náà dání ṣùgbọ́n tẹ bá ní pé kògùn pààyàn wéréwéré báyìí tẹ bá di fún lóúnjẹ ó lọ gbẹ̀mí ẹ̀ so ojú olúwẹ̀rí ó wà ńbẹ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe nígbà tí mo dé nílùú yìí ajé mo ṣẹ̀ tuntun bẹ́ẹ̀ náà mo tuntun ṣe nígbà tí mo tún dé lẹ́nu ìgbà tí mo dé sí ibi ìbàyìí náà a dẹ̀ tún ṣàgbó àgbórémirékè ọ̀gá ẹ̀ ló wà níbà mọ́lùkù abọ́ rẹ̀ ìlú lójókòó yẹn bó ti ẹ̀jẹ̀ kó pẹ́ lẹ́yìn torí kó lè pẹ́ láyé ni òun ló ṣẹ̀ ń dé yẹn abọ́ rẹ̀ ìlú nìyẹn so ara àwọn nǹkan tí àyàtú tọ́lọ́run ti ọwọ́ wa gbèsè láàrin. ọdún 1978 tí wọ́n sì fi kọ sílẹ̀ ọwọ́ tí wọ́n fi síbẹ̀ náà lẹ́bá. ó ní mo bá ọ ilé olókè ni èmi kọ́ mo kọ́ o nígbà bó ṣe kọ́ báyìí ni o ṣùgbọ́n gba àwọn fèrèsé àwọn nǹkan tẹ́ ṣe ìgbàlódé yìí èmi mo ṣẹ̀ ṣe gbogbo àwọn nǹkan kéékèèké tó wà nínú ẹ̀ èmi mo ṣẹ̀ ṣe o ṣùgbọ́n bàbá yẹn ló kọ́ ibẹ̀ náà dẹ̀ ni ọlọ́fin àná ti wà kémi tó dé bá. wọ́n jẹ́ kí a wo ìlú yìí báyìí kí ni àwọn nǹkan tí ẹ rò pé ìlú yìí tún nílò ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ẹnìkan ìjáwádé lóòótọ́ lẹ̀ ń gbìyànjú àmọ́ tí a bá fẹ́ kí nǹkan ó yá eré tó pé èèyàn ó sà ó yàtọ̀ sí tẹ́yọ ẹnìkan á dá sá níbi tí ìlú ìdé báyìí pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe kí làwọn nǹkan tẹ́ ẹ tún ní àfojúsùn ẹ̀ pé tó bá tún wà nílùú yìí
á tún mú kí ìlú tẹ̀síwájú sí i. ṣe rí ní àkọ́kọ́ nǹkan tó lè jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ìlú yìí kó lè yá ni pé kí gbogbo àwọn ọmọ ìlú yìí tó wà lókè òkun kí wọ́n bojú ẹ̀ kan wọlé tó bá wọlé àjọsowọ́pọ̀ láti gbé ìlú ìga. ṣe rí ibì kan wà bẹ́ẹ̀ jẹ́ẹ̀tì ni wọ́n pè abandon jẹ́ẹ̀tì ni tó bá ti ń kọjá bọ̀ látẹ̀kọ́ tí gbogbo ẹ̀ tán ọjà tó ń bọ̀ wá ná bíbá ibẹ̀ lọ́ máa ń gbà. ìlú kan wà ní ìdàkejì omi bẹ̀yẹn Oríbà wọ́n máa kó ọjà wọn wá láti wá tà. irú bíbá yìí sìn tí ìjọba àbí àwọn ọmọ ìlú tó bá tọ́lọ́run bá bùkún wọ́n lè yí padà kó sọ di tourist attraction. táwọn èèyàn máa wá kí á máa mówó wọlé fún ìlú. bẹ́ẹ̀ ni láti bíbá yìí sí marina 25 minutes lórí omi ọ̀sà yìí láti bíbá yìí dé marina mo ti gùn rí mo ti gba ọkọ̀ lórí ẹ̀. ṣé àwọn ọkọ̀ ojú omi ń nọ́bẹ̀ báyìí? ọkọ̀ ojú omi ò lè nọ́bẹ̀ mọ́ torí ó ti fọ́ ó ti bàjẹ́ wọ́fúlàndì yẹn ti bàjẹ́ ṣùgbọ́n ibẹ̀ làwọn èèyàn wa ti ń pẹja wọ́n máa ń gbé ọkọ̀ wọn sí tán bá dé ẹ bá lọ ẹ̀ẹ́rí wọn ẹ̀rọ́kọ̀ wọn níbẹ̀ tí wọ́n fi ń ná agbami tó lọ fi ń pa ẹja wa lọ́ fi lọ́ ń dẹ̀sà. ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ kí a ó gbìyànjú láti wo àwọn nǹkan tí ẹ ti dárúkọ náà láti fìdí ẹ̀ múlẹ̀ àti wípé àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ìlú náà tí wọ́n bá láǹfààní láti wo ohun tá à ń ká sílẹ̀ wọ́n á fi lè mọ̀ wípé bí ìlú ṣe rí lásìkò lélẹ̀ àwọn nǹkan báyìí lórí àwọn nílò láti ṣe kí ìlú tún lè tẹ̀síwájú sí i agbára Ọlọ́run agara ò ní dá yín. ẹ jẹ́ kí a wá fi eléyìí káàdì kí ni nǹkan tí ẹ tún rò àbí nǹkan tí ẹ retí lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ará ìlú. pàtàkì jù níbẹ̀ ni ìfọwọ́sowọ́pọ̀ wọn ló ṣe kókó. pàtàkì jù níbẹ̀ ni kí a jọ ní àgbọ́yé ọ̀rọ̀ láàrin ara wa. pàtàkì jù níbẹ̀ ni nǹkan tí a bá rò pé ọ̀nà ibi táwọn mọ̀ èmi ò mọ̀ ibi tèmi mọ̀ àwọn ò mọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí gẹ́gẹ́ bí ìmọ̀ ti tèmi tó yé mi yéké ni pé gbogbo ẹni tó bá jẹ́ olórí ọmọọṣẹ́ la pè ọmọọṣẹ́ ni olórí kò kìí ṣe ọ̀gá àwọn ará ìlú tèmi àwọn lọ̀gá èmi wá láti wá sìn wọn ni nítorí tó gbogbo nǹkan tí wọ́n bá lérò lọ́kàn tó máa rò pé bóyá ọ̀nà tá lè gbé gbàre tí ìlọsíwájú lè fi dé bá ìlú yìí kó jẹ́ kí èmi gbọ́ kọ́ rán èmi iṣẹ́ kọ́ wá níbi ṣe máa jẹ́ iṣẹ́ náà lájẹyè torí tí ò bá sí ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú àtolóyè ìlú àtọmọdé àtàgbà ìlú kò sí nǹkan tí ẹnìkan lè dá ṣe. ẹ ṣeun àdúpẹ́ púpọ̀ àsìkò yẹn á túbọ̀ máa tura fún gbogbo ìlú láṣẹ Ìdùmarè láàrin ìṣẹ́jú kan péré ẹ jẹ́ kí a fi àyè gba àwọn olóyè láti sọ kí ni àríwísí tiyín náà nípa ìlú báwo nìlú ṣe rí tẹ́lẹ̀ báwo ló ṣe rí ní àsìkò yìí. ìlú Òrùgbò ti dó ọjọ́ pẹ́ gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ rí ìlú Òrùgbò ọjọ́ ti pẹ́ ní àfikún tí ètí bàbá wa sọ ní ìsìn ohun gangan èmi náà wà lórí ẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ òun ló ṣe pàtàkì lágbára Ọlọ́run ọba Elédùmarè gbogbo ọwọ́ tí wọ́n ń gbé láti gbé ìlú Òrùgbò sí òkè lágbára Ọlọ́run ọwọ́ ò ní kú wọn á débẹ̀ lágbára Ọlọ́run á ní dọ́lárẹ̀ lágbára Ọlọ́run ṣẹ́rí ìlú Òrùgbò ìlú tí wọ́n ti ń pa ẹja ni tẹ bá débí ní àárọ̀ àbí lọ́wọ́ ọ̀sán bá dórí ọ̀dọ̀ wa mẹ́yìn ìlú tí wọ́n ti ń pa ẹja tí wọ́n dẹ̀ wá ń rà òun ní ìlú Òrùgbò tẹ bá dẹ̀ bọ̀ sọ́wọ́ òkè báyìí àwọn ọ̀gbìn gàrí iṣu nǹkan kan àgbàdo gbogbo ẹ̀ náà wà náà tó ń ṣe ọ̀gbìn ní ìlú Òrùgbò bí àdúrà òun ní ohun gbogbo
ìfọwọ́sowọ́pọ̀ òun ló ń gbé ìlú ga gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ. So tí àdúrà wa bá gbà ní iléeṣẹ́ kan bá wọlé síbí tó wọlé ní ìsìn ìlú ti ṣe kí ni o ìlú ti develop nìyẹn téèyàn bí tó wà bẹ́ẹ̀ lọ bí 50 àbí 100 àbí 200 àbí 500 ìlú ti à ń gba ládùúrà kọlọ́n kó ràn wá lọ́wọ́ kọlọ́n kó bá a darí kíjọba kó ràn wá lọ́wọ́ àwọn ọmọ wa náà àtọ̀wọ́n tí ó jẹ́ ọmọ tá a rí mọ̀ pé kí wọ́n náà kan ṣojú kan wú ìlú Òrùgbò kí wọ́n wá ṣe nǹkan tó dáa sí ìlú Òrùgbò gẹ́gẹ́ bí àwa náà ṣe jókòó báwa náà ṣe wà ń bí ọlọ́run náà dé máa ràn olúkálùkù wọn lọ́wọ́ kan bójú ẹ̀yìn kan wọlé torí ilé làbọ̀ sí ní oko. kábíyèsí wa orúkọ kábíyèsí wa ló yẹ kó máa jẹ́ ni pé ó dé ló dì mọ́lẹ̀ ó ti dé ó ti dì mọ́lẹ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ èmi aṣojú láti wọ́n ṣe dárúkọ lẹ́ẹ̀kan láti Àgàúsá Òrùgbò Ìdó èmi ti wá èyí tó jẹ́ pàtàkì ńbẹ̀ ni pé kájọ sowọ́pọ̀ kájọ gbé lárugẹ kájọ gbé ìlú Òrùgbò kájọ gbé sókè kájọ lo ìfẹ́ láàrin ara wa ìfẹ́ ló ṣe kókó kábàjọ nífẹ̀ẹ́ kájọ tí kábíyèsí bá wá gbé káwọn ẹ̀ bá máa gbé tó bá ń sọ kábà máa sọ kájọ lo ìfẹ́ láàrin ara wa àtọ̀tún àtòsì Ọlọ́run adé fún kábíyèsí wa ṣe o Ọlọ́run fún gbogbo yín ṣe o ibi tẹ́ ti wá ẹ̀dẹ́lẹ́ láyọ̀ o Ọlọ́run a máa ràn yín lọ́wọ́ ọwọ́ yín lè wá fi gbẹ̀tọ́ yín o ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ṣe o. lágbàlá wọn bá ṣe lọ́ọ̀fù Òrùgbò Ìdó là àbáwọba. ẹ ṣeun adúpẹ́ púpọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè kí làwọn nǹkan tí ẹ kíyèsí pé ìlú yìí nílò. ṣe àkọ́kọ́ ọpẹ́ mi ni pé kábíyèsí wípé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi Òrùgbò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi tó ló ń ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà àti rọ́bà rí àti àìmọye abala táwa ti rí ṣùgbọ́n tí ẹ̀ wọ́n fẹ́ kó nílé jẹ ká lè jò jẹ kọ́mọ olùwàwà kó dáa fún gbogbo wọn á kẹ̀dẹ̀ dáa fún gbogbo wọn torí tẹ́mi bá ti ń rí báyìí tí o máa jókòó tì ní òun ló dé fátá fi jókòó àwọn ti lọ sí ọjà àmúrin àjẹbọ̀ wà lẹ́sìn tọ́mọ amadé ló ṣe kán báyìí bí ẹ bá wa dúpẹ́ lọ káfíìsì àwọn náà wà à ń fàdúrà tí a máa lọ rí a máa bọ̀ rí ìkọ́kàn ní kọ́ lẹ́sẹ̀ torí gbogbo àwọn ọmọ ìlú èmi tó wá wọ́n ṣe ń sọ létí èmi náà máa ń dà pé ọdún mélòó ni káfíìsì wáyé ìdíbẹ̀ tó ti ń ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà kò dẹ̀ ní rẹ̀ kò ní rẹ̀ gbogbo olóyè o àtàwọn ọ̀tọ̀ ẹ̀ bá rán yín pé wọ́n wá gbogbo wọn kò ní rẹ̀ yín ẹ̀ máa lọ rí ẹ̀ máa bọ̀ rí o ẹ̀yin tẹ́ wá náà wá ẹ̀ ti wá láyé ẹ̀ máa dé láyé ọgbà ọlọ́run bá so bóyá jẹ́ ni ọtọ́ ń kú. ti rí ọba àtúnrí ọba but ti ọba Abdul Ọláwálé Adéwálé is one of the best. Ó ti fẹ́ ọmọ kékeré jẹ oyè yìí kó fẹ́ àgbàlagbà ló kódà èyí tí kábíyèsí Síkírù Adétọ̀nà tó lò lórí oyè kóun tún wá lò jù bẹ́ẹ̀ lọ because he is one of the king tí ó jẹ́ pé èèyàn máa fi proud kì í ṣe pé bí a mo rí ojú wọn mo ti wá sí palace rí dáadáa. ẹ ti wá sáàfin lọ́pọ̀lọpọ̀ ìgbà. sí ààfin yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àmọ́ bó ṣe wà náà àtúmọ̀ bó tún ṣe wà ń sìn ní agbára Ọlọ́run wọn ò ní fi ọmọ ṣe ọba wọn ò ní fi ìyàwó ṣe wọn ò ní fi ẹ̀mí wọn ṣe gbogbo àwa tá dẹ̀ yí wọn ká náà àní kẹ́dùn ara wa wọ́n ṣe fẹ́ kí ìlú yìí kó gbòòrò sí á gbòòrò dáadáa jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn èèyàn tó lọ sọ pé àwọn nídìí ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn pé mẹ́sẹ̀njà làwọn pé àwa ní ká máa rà wọn iṣẹ́ wọ́n dẹ̀ ti rẹ́dí láti bá wa jẹ́ bí iṣẹ́ ìgbàlódé I'm one of the market committee so bẹ́ẹ̀ni so mo really appreciate ìbẹ̀rẹ̀ wọn àárín wọn náà aṣojú wa ìgbẹ̀yìn wọn náà a tún wá láyọ̀ jù báyìí lọ nǹkan tèmi kọ̀ rí ni pé nígbà tán dé gbogbo nǹkan mẹ́lọmẹ́lọ àwọn nǹkan ìgbàlódé like irú eléyìí sìn àní opportunity ẹ̀rí láyéláyé but inú mi dùn pé mi náà wà náà tó ní opportunity yẹn lẹ́yìn then títí wa yìí mo mọ̀ pé tó bá jẹ́ pé nǹkan tí wọ́n máa ṣe ni kò jù wọ́n ní ìṣẹ́jú kan sí méjì kan ṣe then gbogbo àwọn nǹkan tó sọ pé wọ́n máa ṣe níbi
tí àwọn ará Oríbà máa ti wálé jáde mo mọ̀ pé wọ́n máa ṣe lágbára Ọlọ́run Ọlọ́run dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ ojú òní tì wọ́n o ojú òní tì wọ́n o wọ́n fàlàáfíà lò ó kábíyèsí o. ẹ ṣeun adúpẹ́ púpọ̀ ìyá wa bàbá wa. abọ́ rẹ̀ èmi ni Olúdáìsí Fásásí abọ́ rẹ̀ of Òrúgbò Ìdó. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọlọ́fin. Àwọn bàbá wa wọ́n máa ń kọrin kan láyé àtijọ́. Wọ́n ní kọ́wọn àgbààgbà kágbààgbà kó táyé ṣe, àgbààgbà kágbààgbà táyé ṣe, kọ́ má jẹ́ kó bàjẹ́, àgbààgbà kágbààgbà táyé ṣe. Kábíyèsí o, ọba Adéwálé Abroad ọ̀gbàgbà agbátẹ̀wọlẹ̀ ọba ló ń ṣe, ọba Òrúgbò ni. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lóòótọ́ mo ti lè jẹ́ abọ́ rẹ̀ ńgbà tó débẹ̀, kò sẹ́ni tó mọ̀ mí púpọ̀, wọn ò mọ̀ mí. Ṣùgbọ́n ńgbà tó débẹ̀ mo máa ń sá ni pé báwo mo ṣe fẹ́ kojú bàbá yìí ẹni ká ṣe. Ṣùgbọ́n ńgbà tó dẹ̀ di pé yẹ̀sùn wọ́n fà wá mọ́ra, wọ́n fo gbogbo olóyè mọ́ra, àfolóyè tí ò bá ní wá. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ńgbà tó débẹ̀ yìí gbogbo àwọn òṣì tá a ti ń bọ tẹ́lẹ̀ ní gbogbo ojúṣiríṣi òṣì bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ó ti èmi tó ti sọnù tá àti ẹ̀ débẹ̀ mọ́ wọ́n gbé gbogbo ẹ̀ jáde. Nílùú wa ń bí ẹ lè rí olè ń wọ̀lú wa ó bá wọbẹ̀ wọ́n bá sọ pé báyìí níbẹ̀ náà ló máa rí fún gẹ́gẹ́ bí àṣà àwọn bàbá wa ní nǹkan tó ti fi dólẹ̀ àwọn ọmọ ìlú wa ń jayé. Ṣùgbọ́n mo wá bẹ àwọn tó jẹ́ olówó wa àwọn ọmọ ìlú wa tó wà nílùú òkèèrè tó wà nílùú òyìnbó kó padà wálé, ilé ò ní lé wa síta. Wọ́n ní téèyàn bá ṣẹ̀ ń ta ó máa sá wálé ni, ṣùgbọ́n ńgbà téèyàn ò bá tún lè ṣe tó bá bá wọn jà ń ta tán náṣẹ́ máa sọ pé wọ́n ń bọ̀ wálé kí lé gbà wọ́n. Ṣó lè ṣe kó jọ kó padà wálé. Ilé làbọ̀ sí mi oko gẹ́gẹ́ bí olórin wa ti kọ, ó ní ilé o làbọ̀ sí mi oko béwúrẹ́ bá jẹ lọ ó máa padà wálé ni. Kó padà wálé, kó wá gbé ọba yìí, kó wá fọwọ́ tì lẹ́yìn kó túbọ̀ dún lè lọ síwájú. Nítorí tẹ bá ń bọ̀ tẹ́lẹ̀ tẹ bá ti lè jẹ́ Ajébọ̀ yẹn lẹ́ti lè kan igbó. Ẹ lọ wò ó sìn ipá tún àtòsì tẹ máa tún fi dé Òrúgbò. Ẹ máa rí develop oríṣiríṣi tó ń lọ níbẹ̀. Ìyẹn là ń fẹ́ kọ́wọn tó tún jẹ́ kinní gan. Àwọn tí olómìn délùú yìí tó wá wò mí tó sọ pé báwo ni ìlú yìí ṣe rí nítorí bó ṣe rí lọ́dún tó kọjá bẹ́ẹ̀ lọ́dún bí ọdún kẹrin sọ́dún karùn-ún òun náà kọ́ lórí yìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run kó túbọ̀ bá a tọ́ bàbá wa lára. àṣẹ. Kìnìún kábọ̀. ẹgbẹ́ bá wa dárúkọ yín àti. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Olúgbénga Ògúnkọ̀yà bàbá ọba kejì ti ìlú Ògbò Ọlọ́fin Àjàyí. ẹ ṣeun bàbá wa. ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá ọba kí làwọn nǹkan tí ìyípadà tí ẹ ti rí tó wọ ìlú yìí àtẹlẹ́ tí ẹ tún retí pé yóò ṣẹlẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá lórí kábíyèsí wa náà Mùṣàfáù Adéwálé Abroad látìgbà tí wọ́n ti jọba ìlú rójú ìlú tòrò gbogbo nǹkan lọ déédé. Látìgbà tí wọ́n ti jọba kò sí wàhálà kò sí nǹkan. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ takuntakun, wọ́n dẹ̀ dúró láti ṣiṣẹ́ sí kí ìlú Òrúgbò kó dùn. Dẹ̀ ń gbàdúrà fún wọn nígbà tí ìlú Òrúgbò bá ń dùn ó máa dùn fáwọn náà ni. Nígbà tí ìlú Òrúgbò bá ń tòrò lórúkọ Jésù ó máa tòrò fáwọn náà ni. Adédayọ̀ Ògúnkọ̀yà ìyá ọlọ́jà ìyá alájẹ Adébọ̀wálé. ẹ̀yin ni ìyá alájẹ Adébọ̀wálé. Bẹ́ẹ̀ ni mà. ẹ ṣe ìyá wa. ẹ ṣé mo dúpẹ́. báwo ni Ajébọ̀ wa ti gbọ́ oríṣiríṣi nǹkan nípa ọjà Ajébọ̀ yìí. Bẹ́ẹ̀ ni. kí wá tún ní àfojúsùn ti yín ẹ̀jẹ̀ amúbáǹkà lè sún síwájú kí ni àwọn àfojúsùn ti yín nípa ti ọjà. ọjà yẹn kábíyèsí wa ti bá wa jí dìde kò ní rẹ̀yìn mọ́ ó máa gbèrú sí ni. ìrànlọ́wọ́ tá a fẹ́ látọ̀dọ̀ ìjọba kan bá mójútó ọjà yẹn kan bá mójútó kó túbọ̀ lọ síwájú ní nǹkan tá à ń béèrè lọ́wọ́ ìjọba kan ṣe bẹ́ẹ̀ fún wa. Kábíyèsí wa ó ṣe gudugudu méje yàyà mẹ́fà pàápàá lórí àwọn obìnrin ìlú ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ó múnú wa dùn ó dẹ̀ tún lù ṣe. ẹ ṣeun a dúpẹ́ ìyá wa.
Abíọ́dún Samson Èrèlú Àbíyè Òrúgbó Ìdó. Èrèlú Àbíyè Òrúgbó Ìdó. Báwo ni gbogbo nǹkan ṣe rí kí kábíyèsí tó dórí àpèrè? Nígbà tí kábíyèsí wa dórí àpèrè gbogbo nǹkan yí padà o. Sí báwo ṣe rí dáadáa ó yí padà sí dáadáa. Ìta bá sọ̀rọ̀ yípadà gbọ́dọ̀ yan. Òrúgbó yípadà Òrúgbó ń dùn. Èmi ni ìyá ọba ọ̀rẹ́ Adéwálé abroad nígbà tó dórí oyè ó múnú wa dùn ọwọ́ ò ní kú ó ti fọmọdé joyè ó máa fàgbà lónìí ó máa lò ó máa ju tàwọn tó àwọn bàbá ẹ̀ lọ kò ní jọ lárẹ̀yìn bó ṣe fẹ́ kó Òrúgbó rí ilé ayé tòun náà dùn jù bẹ́ẹ̀ lọ. Òwò ṣíṣe jẹ́ ọ̀kan pàtàkì lára iṣẹ́ abínibí ìran Yorùbá. Láti ìlú kan sí ìlú kejì náà sì ni wọ́n ti máa ń ṣòwò. Bẹ́ẹ̀ yóò bá wá ṣòwò wọ́n á ní gbàgede ọjà níbi tó ní kálukú àti tẹ́ pẹpẹ tó ń tà. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣe rí ní ìlú Òrúgbó Ìdó. Àwọn náà níbi tí wọ́n ti ń tẹ́ pẹpẹ àwọn nǹkan tí wọ́n ń tà. Ọjà òun náà sì ni ọjà tí à ń pè ní Ajébọ̀wálé. Ẹ farabalẹ̀ láti bá wa lọ sínú ọjà Ajébọ̀wálé káwo bó ṣe rí tẹ́lẹ̀ àti bó ṣe rí lásìkò yìí. Èèyàn wa tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa nínú ọjà Ajébọ̀wálé la wà báyìí ní ìlú Òrúgbó. A sì láǹfààní láti wá bá màmá wa àgbà. Ẹ rí i pé ẹ ti ń bá gbogbo bí àwọn ará ọjà ṣe ń nájà gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àmúyẹ Yorùbá káràkátà. Oníkálukú polówó ọjà rẹ̀ kájé ó lè bu gbájẹ ajá sì máa bu gbogbo gbájẹ láṣẹ ìdùnnú rẹ̀. Màmá ẹ káàbọ̀ ẹjọ́ ẹ bá wa dárúkọ Múlíkàtù Gàràjímà. Múlíkàtù Gàràjímà ẹ̀rọ̀mà. Ẹjọ́ tí ẹ bá kà ní kíní ẹtú ẹni ọdún mélòó? Mo ti lé lẹ́gọ́ta rẹ̀. Dáadáa. Ẹ má bínú mo kàn fi yẹn ṣe pé káwọn èèyàn ó lè fi ojú wòye ìgbà bí ọjà yìí ṣe ti pẹ́ tó òun ló jẹ́ kí n. Ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà bí ọdún kelòó tí wọ́n ti ń ná ọjà ibi tí a wà. Ó ti ń nà èmi wọ́n gbé mi ìyàwó bọ́jà yìí. Wọ́n gbé mi ìyàwó bá ọjà yìí. Wọ́n gbé mi bá ni pé wọ́n kọ́kọ́ nájà ní ìlú yìí. Nílùú Òrúgbó Ìdó yìí. Ibi náà ti bẹ̀rẹ̀. Tí wọ́n kọ́kọ́ nájà tí mo bá wọ́n gbé mi ìyàwó bọ́jà yìí. Ẹ máa dárúkọ ọjà yìí kán lè mọ ọjà ibi tá à ń sọ nípa rẹ̀. Adébọ̀wálé. Adébọ̀wálé wọ́n bá mi ń bẹ wọ́n gbé mi ìyàwó bá bẹ̀. Ó sì tó bí ọdún mélòó báyìí? 1932 ni. Ọ̀pọ̀lọpọ̀ ọdún. Láti ìgbà náà báwo ni ọjà yìí ṣe ń lọ? Ọjà yìí ó ṣe dáadáa nígbà táwọn bàbá àwọn ìyá wa tí gbogbo wọn dẹ̀ ti lọlé ọjà yìí ó fẹ́ ṣẹlẹ̀ wọn fẹ́ náà mọ́ nígbà táwọn náà mọ́ nígbà Ọlọ́run dẹ̀ tún ṣe Ọlọ́run tún bá àwọn tí ó bá wa gbé dìde kábíyèsí gẹ́gẹ́ bí ọba Adéwálé Múṣàfáù. Adéwálé Múṣàfáù ló tún gbé dìde padà. Ó bá wa gbé dìde padà. Jẹ́ mọ́ àmì rẹ̀ ó túmọ̀ sí pé àwọn àsìkò kan wà tí ọjà òun ti kú. Kí Ọlọ́run tó wá lo kábíyèsí. Tó wá bá wa gbé dìde torí ẹ bá wa dúpẹ́ fún kábíyèsí gidi. Ẹ̀yin náà kí wọ́n bá wọn gẹ́gẹ́ bí ìyá àgbà ìlú. Ẹ bá wa kí mo kí kábíyèsí o a ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ òní rẹ́lẹ́ nìyí ó ṣe ọjà ìdẹ̀rẹ̀ ó máa gbòòrò sí ó máa gbòòrò báwọn ìyá wa ti ń ná ń jọ̀hún tó wọ́n ń wá láti Mùṣín láti gbá ó máa dì bẹ́ẹ̀. Ẹ ṣeun adúpẹ́ púpọ̀ ìyá wa. Ẹni tí Ọlọ́run fi ṣe alákòóso ọjà lásìkò yìí ká báwọn náà ní gbólóhùn kan àbí méjì. Ẹ kú àsìkò yìí bàbá wa. Ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n wò wá. Orúkọ mi ni Àṣíkù Ọ̀kẹ́ Owó ti bàbá lọ́jà ọ̀fọ̀ Òrúgbó Ajébọ̀wálé. Ẹ ṣeun tí ẹ jẹ́ bàbá lọ́jà Ajébọ̀wálé tó wà ní ìlú Òrúgbó. Ẹ ṣeun. Ajébọ̀wálé ìgàngànṣẹ́ lè sọ fún wa díẹ̀ nípa ọjà yìí. Màmá ti mẹ́nu bà wípé ọjà òun ti pẹ́ láti ọdún 1932
lọ́jà yìí ti wà kí wá ní àwọn nǹkan tí ẹ̀yin kíyèsí pé ó ń ṣẹlẹ̀ ní ọjà yìí láti ìgbà tí ẹ̀yin ti láǹfààní láti mọ̀. àṣekù Ọ̀kẹ́wu Ayọ̀délé 1932 náà dá ọjà yìí sílẹ̀ ṣùgbọ́n mo bá láyé ni tó ń yé yín nígbà tí ọjà yìí táwọn bàbá àti ìyá tán ń ná ìjọ márùn náà ń ná ìjọ márùn náà ń ná ọjà yìí ṣùgbọ́n láti gbà tí àwọn bàbá dẹ̀ ti dàgbàdà tán ti lọ ọjà yẹn ó lọ sílẹ̀ wọn àná mọ́ ṣùgbọ́n wọ́n á fi sílẹ̀ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ pé àsìkò níná gidi ó máa wáyé òun ni kábíyèsí wa Aláyélúwà ń ṣàfáwù àdọ́ ló gbé sí lórí ìpìlẹ̀ gbogbo ọjà yìí síta ló tún gbogbo ẹ̀ ṣe ṣùgbọ́n mo ti wà nínú bàbá lọ́jà pé ọba wa yìí kò tó jẹ. bí ọdún kẹlòó lélẹ́yìí tẹ́ wà lórí ipò tí mo ti wà lórí oyè yìí nísìnyí mo ti ń lo around 23. ọdún kẹtàlélógún. bẹ́ẹ̀ni lórí ọjà yìí tí mo ti wà lórí bàbá lọ́jà dédé gba yẹn a kàn ń lọ káàkiri kan lè bá wa ṣe ọjà yìí ṣùgbọ́n nígbà tí bàbá wa Ìṣàfáwù Àdọ́ tó débẹ̀ yìí ló gbé ọjà yìí síta àwa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi Ọlọ́run á ràn lọ́wọ́ a máa lọ rẹ a máa bọ̀ rẹ ìkọ́jú kọ́ máa kọ́ pété máa kọ́ wọn mọ́ ìlú Òrùgbò tó wá ní ọ̀nà ọwọ́ yìí ó máa ṣoríire ńbẹ̀ gbogbo Òrùgbò náà máa ṣoríire gbogbo ẹni ẹ̀ máa nu owó náà ó yá wọn tó wá ń tájà ń bí èsùn rẹ̀ máa ṣe dédé wọn gbogbo wọn mọ wọn ikú ní gbà wọn náà wọn àrùn ní gbà wọn náà wọn a máa lọ rí wọn a máa bọ̀ rí Àgáùsá àti Ajébọ̀ àti roundabout Ọlọ́run àbá wọn tọ́jú wọn mọ wọn á rí jẹ wọn á rí mu wọn á rí iná wọn á rí lò mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ ọjà náà ò ní tú ẹ̀yin náà ò ní kú òun bẹ́ẹ̀ báyìí. Ìyálọ́jà Ajébọ̀wálé Òrùgbò Odò. kí ó tó ọdún mélòó tẹ́ ti wà ní ipò ìyálọ́jà? ọdún keje ni mo wà nú ẹ̀rí. ọdún keje. ní ọdún márùn-ún àkọ́kọ́ báwo lọ́jà ṣe rí? ọjà yìí tẹ́lẹ̀ ó ti tú pátápátá ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ kábíyèsí wa ọba Ọlọ́fin Àjáyè òun ló bá wa gbé sókè. ó túmọ̀ sí pé bí ọdún méjì sásìkò yìí ni ọjà ṣẹ̀ṣẹ̀ sọjí padà. kí ni àwọn báwo ni ọjà ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan tẹ́yìn ṣe gbọ́ pé ó ṣe rí sí bó ṣe rí lásìkò yìí? ọjà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóòótọ́ wọn ò tí ì bí mi gbà tán ti dá ọjà yìí wọn ò tí ì bí mi rárá ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo bíbá yìí ó kó ni kò sí ọjà ń bẹ̀ rárá ṣùgbọ́n gbà tí ọba wa Adéwálé Abdul wọ́n dé òun náà ni gbogbo ẹ̀ tú síta. ó túmọ̀ sí pé nígbà ṣé à ń pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a gbọ́ páwọn àsìkò kan gan wà táwọn èèyàn máa ń wá láti oríṣiríṣi ìlú wá síbí yìí láti wá náà àmọ́ nígbà tó yá ó di wípé ọjà tú ìgbà tó wá tú yẹn ló wá di igbó ó tó wá di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá. Ọlọ́run dẹ̀ ti bá wa ṣe ìgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba Ọlọ́fin Àjáyè adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àtúbọ̀ máa pọ̀ sí. àdòkèrè ṣé àwọn èrò ọjà ti kúrò lọ́jà ni àbí bí wọ́n ṣe mọ báyìí náà? èrò ti kúrò lọ́jà o èrò ti kúrò lọ́jà èrò pọ̀. wọ́n pọ̀ lọ́wọ́ àárọ̀ ẹ̀yìn tí a fẹ́ fàyọ náà ni ká lè mọ̀ bóyá wọ́n bá àwọn tán wá sọ́jà lélẹ̀. èrò pọ̀ láàárọ̀. ẹ ṣeun adúpẹ́ mà. ẹ ń wọ mí owó lọ́rọ̀gún lé ní o. owó ẹlẹ́gún lé. àwa nìyẹn o ẹ ṣàtúbọ̀ olóde.
àwọn gbogbo náà láti ọjọ́ ìdúró tó sọ gbọdọ̀ lọ gbọdọ̀ ṣẹlẹ̀. ẹ wá ra ohun tá à ń tà. ní báyìí ẹ jẹ́ kí á dí àwọn ibi tó ṣe kókó láàrin ìlú. tó jẹ́ pé ẹni tó tẹ ìlú Ìdó ibi tó kọ́kọ́ dé sí ọ̀nà pé ní ọjọ́ ilé tó kọ́kọ́ dé sí ni à ń pè ní ọba ojú ọlọ́fin dájú sáyé tó yẹ jẹ́ pé ojú ọlọ́fin ìlú Òrùgbò. ó túmọ̀ sí pé bí ilé tá a wà yìí ń bẹ yìí òun ilé àkọ́kọ́ tó kọ́kọ́ lálẹ́ bẹ́ẹ̀ ni nílùú yìí tó wá tẹ̀dú sí. kí wá ló sọ ilẹ̀kùn di títì pa. a gbọ́dọ̀ tì kì í ṣe ibi tí wọ́n ń ṣí kalẹ̀ torí bíkọ́sì rọ́wọ́n ẹran báyìí àbí nǹkan bàjẹ́ pé ilé òṣì ni so olùfà kan wọ́n di ibẹ̀ yẹn. níbo wá ni Ọlọ́fin tó padà wọlé sí. ibẹ̀ náà ló padà wọlé sí ìdí nìyẹn tí ò ṣe lè jẹ́ pé ká máa sọ pé à ń ṣí ilẹ̀kùn bẹ́ẹ̀lẹ̀ ní ìgbà pé tí wọ́n bá fẹ́ wúre. káwọn ọ̀tá máa wá gbé Ọlọ́fin lọ. ṣé wọ́n máa ń ṣe ọdún àbí ètùtù kan fún un. bí ó ṣe wà mẹ́ẹ̀ nísìnyí kò sígbà tí àṣà lè lọ ọbẹ̀ láti lè ṣe àdúrà. irú àwọn wo náà lẹ́tọ̀ọ́ láti lè wọ ibẹ̀. àwọn tó lẹ́tọ̀ọ́ láti wọ bẹ̀ àwọn tó jẹ́ pé ẹgbẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ lóyè ojú Ọlọ́fin wọ́n lẹ́tọ̀ọ́ láti wọ bẹ̀. kì í ṣe pé bóyá torí pé èèyàn jẹ́ ọmọ ìlú ó kàn wọ́n pé wá níṣòro. bá ní àbíkí kankan á ṣàlàyé fún wọn tó bá ti ṣàlàyé fún wọn á wà ń ta wọn á dẹ̀ ṣàdúrà fún wa wúre fún nínú ilé á dẹ̀ máa ṣàṣẹ ń ta. ìwọ àwọn tó jẹ́ olóyè Ọlọ́fin ìwọ́n lè wọ. bẹ́ẹ̀ni. kò lè ṣe pé bóyá àsìkò kan wà tó máa ń ṣe ọdún tiẹ̀ lọ́tọ̀. bí ó ṣe wà ń bẹ̀rẹ̀ nísìn ó ní ọdún àpapọ̀ gbogbo ìlú ni ọdún Ẹ̀lùkú àpapọ̀ gbogbo ìlú ni ló máa kún bí ìṣọ̀dún Ẹ̀lùkú yẹn. àsìkò wo náà máa ń ṣe. April náà ṣe. oṣù kẹrin. bẹ́ẹ̀ni ló máa ṣe ètò máa gbogbo ìlú máa ń kún rẹpẹtẹ tó jẹ́ pé yẹ iná máa mọ̀ pé yẹ ẹgbẹ́ yẹn sọ pé yẹn máa lọ wá bí wọ́n aṣọdún wọ́n á ṣílẹ̀kùn ọ̀ tó ń wọlé àwọlé wọ́n á ṣàdúrà wọ́n á ṣe gbogbo a máa dùn wọ́n máa sìn wọ́n máa sọ a máa ṣàdúrà. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun. Àjàyè Palace ìyàwó Ọlọ́fin ìyàwó rẹ̀. ọkọ ni Ọlọ́fin ìyàwó ni Àjàyè. òun náà fi máa ń pe Òrùgbò Ọlọ́fin Àjàyè. pé orúkọ ọkọ àti tìyàwó wọ́n dà papọ̀. bẹ́ẹ̀ni. ṣé Àjàyè náà tún wá wà nù bí ìbáṣe. wà ń bẹ o. ẹ̀rọ náà mo sọ pé àṣẹ bí Àjàyè ìyàwó báyìí òun wà ń bí ọkọ wà lórí. kí ni nǹkan tí ó sọ ìyàwó èdè nǹkan ẹni tó wà ń bí. ẹ rí gẹ́gẹ́ bí àwọn alágbára ní ayé àtijọ́ pé tọkọtaya láti lè máa jẹ́ kó bí a pé ìgbé papọ̀ ilé ìyàwó máa wà báyìí àpò máa wà báyìí because alágbára jọ ní alágbára jọ náà méjì so ìdí nìyẹn. kí ìta kàngán mọ̀ bá máa wáyé láàrin kí bí ọdún kelòó lẹ lè fojú fo sàkún pé ó ti tó tí Àjàyè ti wà ń bí ìwà. àgbàdẹ́kùn ọjọ́ dé ni láti sẹ́ńtúrì. ọjọ́ dàlú ni. ọjọ́ dàlú. ọjọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ọjọ́ dàlú ni. tọkọtaya àjọ ni wọ́n jọ dóòlù ni lọ́kọ̀ ṣe ń dé báyìí níyàwó ń tẹ̀lé wọ́n jọ dóòlù ni. èyí tí mo fẹ́ pàrọ̀ ẹ̀ mọ̀ pàrọ̀ mi wà tó ṣe pé ọkọ ní àkọ́kọ́ rí ìlú. ọkọ ló kọ́kọ́ rí kíyàwó tó dé. mo ṣe béèrè tí mo béèrè láti fìdí ẹ̀ múlẹ̀ ọkọ ẹ̀ wá sọ pé ti ọkọ ní ilé àkọ́kọ́ ní ìlú yìí nígbà tí ìyàwó náà wá dé ìyàwó wá sún sísàlẹ̀ díẹ̀. ọkọ náà ló júwe fún. ìgbé kọ́ ọ̀hún wájú ọ̀hún ṣe bí ó kájọ máa wòra wa lọ́ọ̀kan báyìí. wọn ò bímọ ni. àmọ́ pọ̀ rẹpẹtẹ ọmọ ti fọmọ jọ joyè káàkiri ẹwà àwọn náà ọmọ náà rè ṣẹ̀rí Ọlọ́fin. àwọn ọmọ Àjàyè mẹ́rin. báwọn kọ̀ọ̀kan ṣe wá ń dàgbà náà ń túlẹ̀ fún ẹ tí a fẹ́ fàyọ bẹ́ẹ̀. ìyá mi ẹ pẹ̀lẹ́ mà. ẹ dárúkọ yín. orúkọ mi ni Síkírù Ọ̀nàkọ́máyà Olókù Òrùgbòdò Olókù Ìrẹ̀lẹ̀ Àwọ̀pa Òrùgbòdò. èmi Average
Ìrẹ̀lẹ̀ wọn nìyẹn, ìrẹ̀lẹ̀ àwọn ọba. Kí ni ìrẹ̀lẹ̀ àwọn ọba yìí wà? Ó wà fún ìṣẹ̀ṣe, òṣì, àwọn ojúbọ òṣì. Àsìkò wo ni wọ́n máa ń bọ́? Anytime wọ́n máa ń bọ́. Wọ́n dẹ̀ máa ń gbọ́sẹ̀ ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún. So wọ́n dẹ̀ máa ń ṣe ọdún ẹ̀ lọ́dọọdún. Lásìkò wo lọ́dún? Àsìkò Easter yẹn náà ló máa ń ṣe ní every year. Kò ní bí ọjọ́ báyìí oṣù. Easter àṣà náà máa ń fi sí. So because wọ́n á ṣe lálẹ́, wọ́n á tún ṣe ní lọ́sàn-án. So wọ́n á pe gbogbo àwọn ìlú lórí ìṣìlú káàkiri wá síbi. So ó dẹ̀ jẹ́ kókó kan ní gbogbo orílẹ̀-èdè àgbáyé tó jẹ́ gbogbo àwọn ìlú tó kù bí iná ti dìde lọ. Àbí àwọn ìlú bí Ẹ̀pẹ́, Àgbówá, Ìsìnlú, Ọ̀tà, Odògbolú, wọ́n pọ̀ lóríṣiríṣi Módì Ìjàsí, Ìbẹ̀fún. Ṣé àsìkò tí wọ́n bá ń ṣọdún ṣé gbogbo èèyàn ló lè wọ inú ẹ̀ bẹ́ẹ̀ ṣe? Ó níbi táwọn èèyàn lè dé ń bẹ̀ step by step ni. Ó jì sínú bó ṣe wà. Ó jì sínú. Olùkọ́ni sí kéde ẹ̀wọ̀n ìlọ́run. Ó jì sínú. Ilé ìwà lọ́hùn. Ilé ńlá ìwà lọ́hùn. Ó jì sínú. Step by step. Àwọn olóyè ibẹ̀ náà tún ní step by step tó lè wọlé. Àwọn wo ló wá lè wọ ilé tó wà nínú? Àwọn tó lè wọlé tó wà nínú Afẹ́rẹ́jì àgbà, Lágbà, Ẹlẹ́mọ̀ṣọ́, Aṣọ́lẹ̀. Àwọn mẹ́ta. Àwọn márùn gan ni wọ́n. Afẹ́rẹ́jì àgbà, Afẹ́rẹ́jì, Lágbà, Ẹlẹ́mọ̀ṣọ́, Aṣọ́lẹ̀. márùn. So ẹ̀kọ̀ọ̀kan ní iṣẹ́ olókù nínú ilé lọ. Tọ́rọ̀ bá so kókó wọ́n máa ń pe olókù sọ. Gbogbo àwọn ará ìlú yòókù máa dúró sáà nínú ìlú. Àwọn olóyè pọ̀ o lóríṣiríṣi tọ́jú òkú tẹ́wọ́gbẹ̀ ṣe nǹkan oní àyè tiwọn náà ń bẹ. So step by step àwọn obìnrin àwọn náà ní àwọn ìyá gan tìmí awo àdúrófọ̀. So àwọn yẹn wọn kọjá lẹ́nu géètì. Wọn kọjá lẹ́nu bí? Inú ilé yẹn àwọn lè láàyè tí wọ́n ń bẹ. Ó túmọ̀ sí pé ọkùnrin nìkan ló lè. Kí wá ní iṣẹ́ tí wọ́n máa ń ṣe nínú ilé tó wà lọ? Wọ́n ń gbàdúrà ní. Ìwúre fún ìlú. Wọ́n wúre fún ìlú fún Nàìjíríà. Ẹ ṣeun, a dúpẹ́. Ẹbí ọba ìlú. Ọlọ́run kì í báyìí o. Ọlọ́run kì í báyìí lẹ́yìn o. Ọlọ́run kì í báyìí lẹ́yìn o. Ìbà ọmọdé o, ìbà àgbàlagbà o, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà dọ́kọdọ́kọ, ìbà aláwìrẹ̀, ìbà aláwìká, ìbà gbogbo mẹ́rìndínlógún tó gbẹ nílùú Òrùgbò. Ọlọ́fin Àjàyí àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ òṣèbà ilé ni o. Ìbà aládéládé tó ti jẹ kọjá. Ìbà Adékọ̀yà tó jẹ kí n tó jẹ. Ìlú Òrùgbò àtùbà àtúṣe o. Ìlú Òrùgbò àtùbà àtúṣe o. Ìlú Òrùgbò àtùbà àtúṣe o. Ìjọ abijó fún wa nílùú Òrùgbò. Ayọ̀ àbáyọ̀ fún wa. Aboyún abíwẹ́rẹ́. Àgàn àtọwọ́ àlàbòsùn. Ẹni tí ò ríṣẹ́ aríṣẹ́. Ẹni tó ń wó wá rówó. Àáchà ti jèrè nílùú yìí. Ikú kì í pẹ̀tà lójú ran, ikú ò ní pa ọmọ Òrùgbò kan. Pẹ̀lú ògo Ọlọ́run tó wọ́n máa tún dìgbà míì ìlú Òrùgbò á di èrò ìyàwó àwò ní ti dáadáa. Ẹyẹ ọ̀fọ̀ wà ní kéńlú yìí o. Ẹyẹ ọ̀fọ̀ ní kéńlú yìí. Ẹyẹ ọ̀fọ̀ ní kéńlú yìí. tó èyí tó bá dẹ̀ kọ̀ tó bá lóun máa ké ẹ̀jẹ̀ la máa fi pàlú ìrẹ́. tó bá jẹ́ pé lóòótọ́ ọfà tó bá ta mọ́ àpáta ó máa dá padà ní gbogbo ọmọ ìlú Òrùgbò ọfà àbúrò ní bá wọn á lákòjọ wọn á rí jẹ wọn á rí mu wọn á rí pè wọn á rí rán ijó abíjó fún wọn ayọ̀ àbáyọ̀ fún wọn gbogbo àwọn olóyè ìlú yìí dáadáa ló máa ṣẹlẹ̀ sẹ́nu kan
àwọn ọmọdé ìlú yìí dáadáa ló máa ṣẹlẹ̀ obìnrin ìlú yìí dáadáa ṣẹlẹ̀ sí ọkùnrin ìlú yìí dáadáa ṣẹlẹ̀ sí ẹ̀yin náà tẹ wá bá wa polongo Òrúgbó Ìdó ilé ò ní lé yín o ọ̀nà nínà ni o òde téèyàn ń lọ tí kì í padà dé ẹ̀ ní bá wọn lọ ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o ẹ̀ ní ṣìbí ẹ̀ ní ṣìgbọ́ ojú yìí ò wá ní rọ́gọ́rígọ́rí ìṣe ní kó rí bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ àwọn alálẹ̀ ìlú yà fọwọ́ sí àwọn oṣù ìlú yà fọwọ́ sí Elédùà àwa dèládé kò ṣe máa rí nìyẹn á rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀. ìṣẹ̀dálẹ̀